ó yẹ ẹ̀yin tèmi ẹ̀yin olóríire alálùbáríkà kò ní bàjẹ́ fún yín ẹ̀yin olólùfẹ́ Accord TV tuntun mo tún mú wá fún yín o hot one eléyìí lọ fà ó tún fà á jà fídíò tí mo mú wá fún yín nǹkan méjì ló fẹ́ pè wá sákèésì àkọ́kọ́ ni pé ṣé tá bá ti débi tá à ń lọ táwọn èèyàn believe pé ti arrive àbá ti achieve ṣé do we need to forget the trench ibi tá a ti ń bọ̀ Oòduà ṣó yẹ ká gbàgbé completely àkọ́kọ́ nìyẹn ẹlẹ́kejì ni wípé assumption àti conclusion táwọn èèyàn ní nípa relationship tó wà láàrin ọba orin Alhaji King Saheed Osupa pẹ̀lú bàbá wa Haruna Shola Musiliu Haruna Shola pé they are not in good time Osupa ti burú jù kò lè béèyàn kankan ṣe wọn fọ́ fúnra wọn ṣe mọ̀ pé recently bàbá yẹn grant interview kan tó jẹ́ kó yé wa pé almost 15 good job big job huge ni Osupa ti gbà fóun tó jẹ́ pé ó turn life òun around another one tún lélẹ̀ bàbá yẹn kọrin fún Akóredé Òṣùpá lórí stage Òṣùpá ní ẹ kàn ń kì mí látàárọ̀ ní ẹ tí kì mí mọ́ra yìí ẹ mọ ìfẹ́ ni ẹ̀kejì ni pé recently mo post fídíò kan tí ọba orin pẹ̀lú àwọn ọmọ wọn ti jọ ń jó táwọn ọmọ yẹn ń ná wọn lówó àwọn èèyàn ṣe wá wọn lọ́ọ̀bẹ̀ wọ́n wá comment lórí bí Sùlẹ́yà ṣe dress pé pẹ̀lú bóṣùpá ṣe wà yìí náà tó gbọ́ mọ́ ṣe dress ẹ bó ṣe ń gbé ẹwà ẹ̀sìn ẹ̀ jáde pé ó mì pé máa yí ó wà discipline ó dẹ̀ ń show lára ọmọ another one tún lélẹ̀ Akeem ọmọ Àyìnlá Olúfimọ òun ló visit the trench yìí bó wá sàn kankan bẹ́ẹ̀ tó fọ́ nìgan mi ní sọ yẹn fún yín ẹ máa wò fúnra yín ni kò ní bàjẹ́ fún yín ẹ bá mi subscribe sí Accord TV ẹ like ẹ kẹ̀dẹ̀ share ẹ comment let's go my people. Saheed máa sọ fún wa wípé ó yá yọ́nú sí wọn aláwùrà bí ẹni rí ẹ tó yọ́nú sí wọn aláwùrà bí ẹni rí ẹ tó yọ́nú. Saheed bínú sí wọn aláwùrà bí ẹni rí ẹ tó bínú sí wọn aláwùrà bí ẹni rí ẹ tó bínú. Saheed sọ fún ẹ pé ìbínú Ọlọ́run ọba ìbínú Ọlọ́run ọba ìbínú Ọlọ́run ọba òun náà ó máa rí. Ọmọ Rashidi Àyìndé ọmọ Arábàmbí Àyìndé Wàsíù ẹ̀yin tèmi ṣe miss mi Ìṣọ̀lá mi Babátúndé egungun jọ bí mo sì níyù àwa ti mí sẹ ṣètò orin ní káwí mo sì ní tàbí ìlú ọmọdé bẹ́ẹ̀ ẹ jọ̀wọ́ ẹ bá mi dá àlùkò lẹ̀ àlùkò ní kí a mọ̀ sá. Saheed Òṣùpá àbúrò Túndé Musiliu ní Ìṣọ̀lá. Ọba ìjọ ògo ọmọọba ló ṣẹlẹ̀ ọmọọba. Ẹ̀bọ̀ náà sùn. Ló ṣẹlẹ̀ ọmọ bíbá ni ọ̀gbẹ́ni tó lọ. Wàláì kúrò àmú rẹ̀ fẹ́ máa lọ́wájú ni. Ẹ kúlé o. Ẹ̀yin tẹ̀ mí. Ókè àwọn ní kò máa lọ́wájú. Ọdẹ yà dáadáa. Ní girama, ọ yà dáadáa. Ṣé mo wá ní bàbá rẹ̀ wọ́n lọ́wọ́ báyìí? Ọba ògo àti mo ògo kọrùbá. Àwọn ti jẹ́ àwọn tó ní bí wọ́n. Wọ́n ṣe wá gbé ọ̀lẹ́sẹ̀. Ẹ jókòó sẹ́ Only I'm not a kid anymore. Kid is me. I know Yes, you're not a kid. Yes, with me you are a kid. yes. You are still a kid. Adúpẹ́. Adúpẹ́ o, adúpẹ́. Adúpẹ́ náà máa dúró tì yín o.
Oh yeah, grandpa le kú. Mo rántí ìjọ yẹn. Go and greet him. Wọ́n ṣe wá gbé ọ lẹ́sẹ̀. Ẹ jókòó. Ẹ jókòó sẹ́. Only I'm not a kid anymore. Kid is me. Yes, with me you are a kid. Yes. You are still a kid. Oh yeah, grandpa le kú. Mo rántí ìjọ yẹn.